ẹ̀yẹn lára rí nǹkan tó dùn mọ́ yàn bá wọn àbẹ̀yàn ra jíìpù lójú oorun ọmọ jíìpù wọn á wẹ̀ pé ẹ̀mí yóò lo olè òní gbé lójú oorun aláyàtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ẹ dúpẹ́ fún ọlọ́run tí ilẹ̀ bá ti mọ́ tẹ̀ bá ti jí lẹ́yìn aláhùn pé ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ rẹ ẹ wá bẹ̀ ìwọ alọ́hùn alátìmọ́lá ìjẹ́ ọ̀sẹ̀ sì má sọ fún ẹnìkankan àfẹnitọ́ ọba mọ̀kọ́ fẹ́ràn rẹ gan-an má sọ fún ẹnìkankan àfẹnitọ́ ọba mọ̀kọ́ fẹ́ràn rẹ ọ̀rẹ́ mi ń bẹ téèyàn sọ fún tẹ pé olólùfẹ́ wa ní lójú wa pé lágbára ọlọ́run nínú ọdún yìí ń gùn jíìpù kí ló rò dé bẹ́ẹ̀ òun ti lálàrí àlàálẹ̀ rẹ̀ yóò gùn jíìpù kọ́ mẹ́kà lásán kò lè rà gbèlè jíìpù ọ̀tá lọ sọ fún un ní ẹ lọ ka àwọn àhàdìsì lórí ẹ̀ nǹkan márùn-ún ẹ̀kọ́ ń bẹ nínú àwọn tí a fà ẹ dákẹ́ ẹnu yín tẹ bá lára yín tó dùn mọ́ ẹnu ẹ má sọ fún yàfẹ́ ntẹ fẹ́ràn gan tó náà sì fẹ́ràn yín gan kéèyàn dákẹ́ lọ́dọ̀ àjù ká má gbàgbé ìtànàbí Yusuf alayhi salam Quran chapter 12 ní suratu Yusuf sura kejìlá Qurani látàáyà kẹ́ni lọ́rùn ti bẹ̀rẹ̀ tán Yusufu kò sì dákẹ́ tẹ bá dé àyà 109 Yusufu lè sọ alayhi salatu wassalam ànábì Yusufu lálàpọ̀ òǹjọba àti bàbá òun àti ìyá òun àtọ̀run àtòṣùpá àti ìràwọ̀ mọ́kànlá wọ́n sùjádà fún abẹ́ẹ̀kọ́ ọ wá ń sọ fún bàbá rẹ̀ wá ní aláìyé o tó ń sọ yìí má sọ lójú àwọn ọmọ àyà rẹ̀ tó kù fáyà kéédú lẹ́ka kéédá tí wọ́n bẹ́ẹ̀ gbọ́ wọ́n ò hùn kéédú lórí ẹ̀ o kí ni jẹ́ kéédú lédè Yorùbá kí ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n dẹ́pẹ́. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيقيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. Ọlọ́run tó láyé ga ọjà mọ̀ yìí pé tí wọ́n bá ti lè gbọ́ wọ́n bẹ̀rẹ̀ jàǹbá yìí wọ́n ṣe jàǹbá àbí wò ṣe wọ́n gbọ́ tó lọ ń bẹ ní yàrá kejì wọ́n gbọ́ ohun tí ń wí fún bàbá rẹ̀ àti èsì bàbá fọ́ wọ́n sì lọ ṣe mítìn kí la lè ṣe táyì lọ́mọ ẹ̀gbọ́n kó lọ́dọ̀ bàbá wa tá a fi lọ́ọ́ pa wọ́n sì gbé tèwọ́n bá bàbá náà mọ̀ o pé tọ́pẹ́ ànábì Ọlọ́run ni Yakubu alẹ́ ìsàrà ànábì Ọlọ́run ni ọmọ wọ́n sọ pé ẹ má mú lọ torí kòkó lè pàjẹ́ tẹ̀ ní mọ́ wọ́n ní kòkó ọ̀pá yọ̀ nánú hospa báwọn ṣe pọ̀tò lóyìn kókó àpẹẹlẹ ìjẹ láàrin àwọn ìkókó ń bo ní ti ń bọ̀ ọ̀fà láwọn òní àbídà ìkókó lè pàjẹ́ bàbá ẹjọ́ ọ̀nà ṣẹ̀dáde kó tiẹ̀ kára rẹ̀ ọ̀yá kó ṣeré díẹ̀ ní kókó máa kájọ tì yín bàbá gbà fọ́n túláàsì Ọlọ́run máa ń tí ẹnìkan ọmọ o ẹjọ́ máa lọ o wọ́n jọ lọ ńgbà wọn dán àníyàn ní kò ń olùpa ṣùgbọ́n ìwọ̀n ẹ̀gbọ́n wọn àgbà ní rárá kò lè dùn mọ́ onú káwọn dáwọ́jọ lu àbúrò ń pa lójú òun báyìí inú kẹfẹ́rù yìí bẹ́ẹ̀ ohun tó ń lè yọnu sí pé ẹja sọ kànga tó bá tẹ̀ ń jákòrò àní rí tí èkú síbẹ̀ àmọ́ káwọn adáwọ́jọ mọ́ àlùkò èkú eléyìí ọ̀rọ̀ ńlọ́rùn tó Ọlọ́run gbèsè lẹ́mìí. ìjọ wọn sì lọ lẹ́mí sọ̀rọ̀ nígbà tí Yusuf ti dọba tán tí wọ́n tó mú Bàníyámínù lẹ́ẹ̀ lọ́hùn pé inú ẹ̀ wọ́n bá sùn wá àlùmọ́lẹ́kì tí wọ́n tó nígbà tá tó sọ pé àwọn ọ̀rọ̀ sọ bàbá àwọn ọmọ rẹ̀ jalè ẹ̀gbọ́n lọ tó sọ ọjọ́ náà pé owó ò lè báyìí ń lọ o torí ti jó ní ìtọ́sẹ̀lẹ̀ táwọn mú Yusuf jáde táwọn ò rí mú padà lé ẹmọ tó ju bàbá àwọn rí lórí rẹ o ó tó a padà lọ pé Bùníyámínù ti tún mọ̀ ọ́n lẹ̀ ẹ̀mí wò lè gbé ọ́ mọ rìnrìn àrè lórí ilẹ̀ ní títí kó ipa òun àbí kẹ́ bá wọn yọ̀rọ̀ fún pé kọ́ ọmọ padà bọ́ ń lù Ọlọ́run gbé dáadáa sẹ́mi rẹ̀ kọ̀kànjẹ́ ni Ọlọ́run délẹ̀ ni kò lè takọ̀ délẹ̀ alimohemu wọn dẹ́tẹ̀ wọn sọ Yusufu nǹkanga Ọlọ́run lọ́dà ń bẹ̀ wọn àwọn oníyàjò tó ń sọ dòró kàga wọn fọ mi jáde ó tún dì mọ́ dòró wọn tún gbé jáde wọn lẹ́nu táwọn wà ní tọ́sá àwọn ọ̀tá ẹ̀ẹ́dà wọn sọ owó kékeré owó tí ó yẹ pẹ̀lú téèyàn gbọ́dọ̀ ta díẹ̀ bèlè òdi èèyàn Ọlọ́run ni wọ́n ta Yusuf bọ́ sóko ẹrú kádàárọ̀ ọ̀sẹ̀ Yusuf lọ sóko ẹrú ní ẹ̀mí sọ̀rọ̀ ó tún kó ẹrú di mínísítà ó ti mínísítà di ọba kádàárọ̀ ọ̀sẹ̀ ìyẹn ni ẹ fi wọn ọ̀rọ̀ àjẹ tí mo sọ lẹ́ẹ̀kan gbogbo ìgbìyànjú tẹnikẹ́ni bí ọ̀sà ibi Ọlọ́run lé yóò dé ó lè wà delayed èèyàn lè pẹ́ lọ́nà yóò débi tí ń lọ. almuhimmu gbogbo rí tí mo ń lọ ni pé tí wọ́n èèyàn bá lálàá tó bá da ẹ̀dá kẹnu yín fẹ́ẹ́ bá sọ fún ẹ̀kọ́jú olólùfẹ́ yín tó dájú pọ̀ lólùfẹ́ ní tí mẹ́lá dé tànú yọ̀ sọ́lámù nù. aláìlẹ́ẹ̀kejì làlá burúkú táwọn lọ pé eléyìí hulmun mina shaitan àtọ̀dọ̀ èṣù ló ń ti ń wá alápẹ́ wọn gbé wọn ó kèlè ojú àlà wọn sọ ọmọlẹ̀ pọ̀
ẹnìkan gbé a lórí òkè tí wà lẹ́ẹ̀ látòrí òkè yéé oró ọkàn jí ni ẹlòmíín dá lójú oorun báyìí ó jí pẹ̀lú ẹsẹ̀ lórí ìdúrọ́bà rẹ̀ dípò rí bẹ́ẹ̀dì tó ga ẹsẹ̀ tààrẹ̀ nǹkan gùn aláwọn láfúnmínà ṣe ìtọ́ ọ̀dọ̀ òsì ló ti wá ń ṣẹlẹ̀ sáwọn obìnrin onírànlọ́rù ẹ̀ ní ṣẹlẹ̀ sóbìnrin pé lójú oorun ẹnìkan máa bá sùn yóò lo 10-20 years ní ọkọ kò ní lóyún time tí ó bá ṣe menstruation sí oyún tó ti ń rò pé ó ti dúró yọ ọkàn lára ni pé ẹnìkan dé ẹnìkan sọ pé sọ̀rọ̀ pé ó bímọ ni ó lè bímọ kankan yọ ọkàn gbọ́ oníkùnrin òun rẹ̀ jẹ́ lójú oorun tó ti rẹ̀ jẹ́ lójú oorun yóò rẹ̀ jẹ́ lójú ayé jìtọ́ jí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ọjà lójú ayé ẹlòmíì wọ́n máa bá sùn ni time tó yẹ kó yóò dó sílẹ̀ ni yóò dé yóò àbá sùn lójú oorun ó lè gbáwòrán ọkọ ẹ̀ gangan wá tọ́pọ̀ ju ọkọ ni ó rì ó lè gbáwòrán bàbá ọkọ wá ó lè gbáwòrán bàbá tiẹ̀ gan wá ó lè gbáwòrán bọ̀dá kan wá tó ń gọ́ ọmọ tí ó àárọ̀ pẹ̀lú yẹn ní tí ì sísọ àlùjánu lọ́wọ́ ọkọ̀ ìdàwòrán rẹ̀ ni yọ àbásùn tàti bá sùn òyìn ọba jẹ oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ní ń ṣẹlẹ̀ eléyìí ò ní kí ni tá a ṣe tá a fi bọ́ lọ́wọ́ ẹ̀ àáfà Ibn Qayyim rahimahullah ta'ala wọ́n ṣàlàyé tá a ṣe inú Zadul Ma'ad ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ nú ẹ̀ Sheikh Muhammad bin Salih Al-Uthaymin inú Sharh Riyadus Salihin wọ́n ṣàlàyé tá a ṣe nǹkan márùn ní tẹ̀lé ní ṣókí kí n sáré sọ ó ní àlá burúkú ló di oògùn fún táláyé òfin ní máa ṣẹ́ta bá ń la àlá tí ó bá ti dá nǹkan àkọ́kọ́ ni pé tá a bá ti ń jí lẹ́yìn àlá yẹn ẹ̀ lámì ìbẹ́tẹ́ pé mi ti ń la tán náà lè yín ó jì ìmí ìsìn ìbẹ́tẹ́ pé yẹn ọ̀la kò ní jí tí ìdàrọ̀ tí jí ní ìdàrọ̀ ni ìgbà tá a rí ají sí lójú ẹsẹ̀ tá a lára yẹn tán la jí ni ó ilẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tá a lára yẹn tán la tó jí ni ó bàbá ti ń jí báyìí ẹ̀yí jú sẹ́gbẹ̀ẹ́ òsì ẹ̀sà di ọlọ́ a'udhu billahi minash shaitani rajim min sharri ma ra'aytu fi manami Ibn Qayyim ibi tó kọ́ dénú bàbá Uthaymin min sharri ma ra'aytu ní o ti dákẹ́ inú Sharh Riyadus Salihin a'udhu billahi minash shaitani rajim min sharri ma ra'aytu bẹ̀rẹ̀ rà ti àlá ni ti rúyà ni al-muhim káwí gbólóhùn yẹn ẹ wo tí mo ṣe ayúṣẹ́gbé òsì a lè ṣe oní itọ́ a lè ṣe alátẹ́gùn lásán tí ò ní nítọ́lá gbólóhùn méjèèjì ń bẹ̀rù Zadul Ma'ad gbólóhùn méjèèjì mẹ́rin Sharh Riyadus Salihin bàbá Uthaymin kò sí tọ́ mẹ́nu itọ́ ti wọ̀nù ntẹ́ bá dé ẹṣẹ́ lẹ́ẹ̀mẹ́ta ẹ sọ pé a'udhu billahi minash shaitanir rajim min sharri ma ra'aytu bàbá Uthaymin ó lẹ́ẹ̀mẹ́ta ní kábí gbólóhùn yẹn Ibn Qayyim ẹ̀kún sọ làwọn sọ wọ́n sọ yẹn mẹ́ta sí i ntaari awi mẹ́ẹ̀ẹ́dẹ́dẹ́ ni ó di nǹkan méjì ẹlẹ́ẹ̀kẹta ẹ lọ tẹ́ bá ti dìde lẹ́yìn aláwọn ẹ lọ sàlù àlá Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala ó rí kéèyàn ṣe náfìlà rákà méjì láwọn àforíkalẹ̀ lẹ́yìn subhana rabbiyal a'la ẹ̀bẹ̀ Ọlọ́run wọ Ọlọ́run o ìtìmọ̀ lálàrí ojú alẹ́ mọ́jọ ọ̀sẹ̀ ẹ̀bẹ̀ Ọlọ́run tí wọ́n fi dé parí gbogbo àforíkalẹ̀ rẹ̀ ẹ̀sùn bẹ́lọ́ ń bẹ̀ ẹ̀ sálámà. padà ńgbà tẹ ẹ jí ẹgbẹ́ wo lẹ bára yín tẹ́pẹ́ ńgbà téèyàn jí ẹgbẹ́ òsì lèyàn fi jí ńgbà bá fẹ́ sùn padà lẹ́yìn náfìlà ẹgbẹ́ ọ̀tún la fi sùn padà tẹ́pẹ́ ẹgbẹ́ ọ̀tún la fi jí ńgbà tá a jí lẹ́yìn aláhùn ẹgbẹ́ òsì la fi sùn padà ńgbà bá fẹ́ sùn padà orin bá a mọ̀ wá tẹ́ ọ ṣe náfìlà tẹ́ lọ sùn ẹ̀fẹ̀ gbé opposite tẹ́ fi jí sùn kọ́ba lè alternate àlàtẹ̀ ẹ̀ ńlá kọ́mọ́ bá a ṣẹ tó bá níbi ọ̀sán lọ recommend yẹ fún rẹ̀ àtùgbọ́dọ̀ tẹ̀lé tó bá recommend. ẹlẹ́ẹ̀kẹrin nù ẹlẹ́ẹ̀karùn-ún òun ni wípé ẹ má sọ fún ẹnì kankan ẹ dákẹ́ ẹnu yín ẹ má sọ pé mo mọ̀ lálàbú báyìí bàbá Uthaymin ọlọ́wọ́ kẹ wọ́n ṣe àlàyé tó pọ̀ nínú Sharh Riyadus Salihin lórí àdìsí wọn nítorí pé tàbírù rúyà débi pé àwọn kan ṣe tí a lórí wọn ṣe tafsiru tàbírù rúyà ń bẹ lórí láyé wọn ṣe tí a ti ṣe tafsiru tàbírù rúyà ìtumọ̀ àlá ìta àlátẹ́nìkan lá bẹ́ẹ̀ mi ṣe rí tó mú mi lálàá tí mo láhùn bẹ́ẹ̀ kọ́ ni wọ́n rí tí wọ́n fi lálàá tọ́ ọ lá aláàní bá àjọra wọn iṣẹ́ tá làwọn ṣe lọ́dọ̀ tèmi ó yàtọ̀ sọ́dọ̀ tiẹ̀ torí pé àpapọ̀ ká lọ ka Sharh Riyadus Salihin volume 3 àlàyé mẹ́mbẹ́ ìtumọ̀ tí wọ́n fún àlá lọ́dọ̀ ẹ̀ nìkan kọ́ ni ó fẹ́ lómi ní èrò pé ń bẹ̀rẹ̀ àwọn asálàfù sọ̀lẹ̀ tí ẹnì kan wá bá tọ́pẹ́ àlàtọ́ lá tó sọ fún un ìdí bàbá yẹn fa sí fún un ńgbà tiẹ̀ lọ́dún kẹlẹ́ ńgbà dẹ̀ lómi láró àlá ọ̀tọ̀ ni tó pè fún un wọ́n ní kí ló dé pẹ́pẹ́ ọ̀tọ̀ ní tẹ́wé nìkan rú àlá ìlọsọ fún un lálẹ́ sìn ní tẹ́wé fún lágbájá ní lọ́dún onítọ́pẹ́ méjèèjì ọ̀pàpọ̀ mọ́ láwọn.
tó yẹ fi jẹ́ pé ẹ má wá túmọ̀ àlàká ẹ ṣe ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá ti ṣe Allah ò ní ṣe níbi tàlálà odò bẹ́yẹn. lẹ́yìn eléyìí àlá ẹlẹ́ẹ̀kẹta òun ni àlá ń tójú rí lọ́sàn ká tó lọ sùn tàbí lálà padà lóru alóòde níbi onínáwó wọ́n ń jẹ yẹn ń bẹ̀ wọ́n ń já màlà ń bẹ̀ wọ́n ń jẹ sẹ̀mú ń bẹ̀ wọ́n gbé ráìsì oní kọ́lọ̀ méjì mẹ́ta wá wọ́n á bí alẹ́ pé kí lẹ́yìn fẹ́ jẹ́ ń ti yín ẹtí kì pépà àmàlà ṣùgbọ́n ẹni tí mẹ́lẹ́gbẹ̀ẹ́ yín ọjà ráìsì white rice concussion àti green rice náà gbé sínú plate rẹ̀ ẹ̀ sì rí ọwọ́ à ń da yín lọ́rùn pé bẹ́ẹ̀ bá mọ̀ ní ẹ̀yìn ẹ̀ bá gba ráìsì àmàlà dẹ̀ sí ń jẹ ó lè dúró rú kẹ́yìn àfi ráìsì rà látẹ̀yìn ọmọ lálà ráìsì pé ó gbé ráìsì wájú òun jẹ ráìsì bàbá ní àlá lásánlásán lélẹ́yìn tí ò ní mí ní kankan àlá lásánlásán ẹ̀yìn àtẹnìkan ní gbólóhùn ọ̀sán lọ́sàn gbólóhùn asọ̀ lọ́sàn ẹ̀ ń búra yín ọ́ àdìlóru ẹ̀ tó ń pàdé lójú rẹ̀ tó ń búra yín wọ́n ní tọ̀sán yìí ló tó fi ń lálàá padà àlá lásánlásán ni kò ní mí ní kankan máa bá tiẹ̀ lọ yìí ò ní wàhálà kankan nù irú yẹn sì máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn dáadáa tọ́ ẹ̀yin èèyàn mi mo fẹ́ ṣe àkójọpọ̀ àwọn nǹkan kan tí ó wúlò púpọ̀ fún wa níbi àwọn ìlàjì gbogbo ohun tí ń jẹ́ àṣàṣìyàn láyé wọ́n ṣàṣìyàn àṣàṣì wọ́n fún yàn ní nǹkan jẹ lójú oorun àbójú ayé wọ́n ṣe oògùn síyàn oògùn yẹn lápá lára èèyàn tẹ̀ nǹkan mọ́lẹ̀ ẹ wà nǹkan náà ti lẹ́ o ní nǹkan máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn tó máa ń wá sọ fáwọn gan o téèyàn tẹ̀ nǹkan mọ́lẹ̀ báyìí tí ó dàbí ìgbà tí ìṣògùn lẹ́sẹ̀ yéé yọ kàṣẹ́ kò báyìí abẹ́rẹ́ àbí ìṣòwò owó wọlé ọ̀kan bí ó dúró sí wọn wò ní rí nǹkan kan ìnira ó sì bẹ̀rẹ̀ ìnira ó bẹ̀rẹ̀ èèmọ̀ ńlá ń bẹ nílẹ̀ Yorùbá yìí téèyàn ọmọ báyìí ọdún mẹ́wàá ọdún méjìlá tí ó sì ní gbádùn tẹ́sẹ̀ òní ṣe rìn mọ́ èyí tó sì tẹ̀mọ́lẹ̀ tó kéye sí ní orí ńlẹ̀ ẹlòmíràn orí àga àwọn pàápàá jọ àwọn tó máa ń ṣiṣẹ́ lọ́fíìsì sọ wá ti nípò ti di director ó ti di PS wọ́n fi nǹkan sórí àga fún un pé kó lè tètè lọ kó wọn mọ̀ bá rìtáìlà ìdí PS pàṣẹ lè jókòó lórí àga báyìí yé ọ̀gá kí o sí ó ní pín nìkan bẹ lórí àga yìí wọ́n dìde wọ́n wo gbogbo àga wọ́n jáwọ́ orí ẹ̀ wọn ò rí pín oògùn ni kì í ṣe pín ìtọ́jú ó rí irú ẹ̀ lè owó aláǹtakùn tí ń kọ́ àwọn yẹn la lónìí inú àwọn àtàwọn jókòó yìí tá a bá rí inú àárẹ̀ yẹn 50 tó wà látakùn kọ́ la ó ti di gbajúmọ̀ hàn láti ìlú Èkó yọ ọlọ́run mọ́ iye yẹn tí wọ́n bá dẹ̀ nítorí ẹ̀ tí wọ́n nídìí kẹ́ wa solution owó aláǹtakùn tí ń kọ́ yín láyé ọ̀ ń bẹ owó aláǹtakùn kọ́ owó aláǹtakùn lọ́jọ́ lójú ni mọ́tò tírélà ń lọ káàsì ń lọ bọ́sìsì ń lọ lójú títì ìwọ wa ń kọjá lọ nǹkan mẹ́wájú nǹkan bẹ lẹ́yìn ọwọ́ lóru aláǹtakùn kọ́ la owó aláǹtakùn alẹ́ lẹ́yìn owó aláǹtakùn ó ní bẹ lójú títì tọkọ̀ ti kọjá tí ò tí ì jà táwọn tí ń kọjá wájú rẹ̀ ń kọjá lọ tí wọ́n tẹ̀lé lẹ́yìn ṣé lẹ́nu gbà tí ẹni tó kọjá wájú tó gbẹ́sẹ̀ tẹ̀lé lẹ́yìn lọ́tún kó sáré ta òwú ọmọ kó burúkú lélẹ́yìn òwú àdùnnà tèèyàn lélẹ́yìn kì í sòwò aláǹtakùn. láti ìlú Kòròdú níbi year 2012 ẹnìkan brọ́dà kan òwú aláǹtakùn ọkọ̀la yóò fọ́ ọ̀fà báyìí yóò sì mú òwú jáde aláǹtakùn gangan ó sì wà lára rẹ̀ márùn lọ́wọ́ bá dàn nítorí ẹ̀ mo nírọ̀ ni ọlọ́run àṣẹ ojókòó àjùmọ̀ fẹ́ kórìkẹ́ àfọ̀n kí ni wọ́n á tún dé olùtìdé ó sì fọ́ fọ́ òwú báyìí aláǹtakùn márùn gidigbe báyìí lákàlà rẹ̀ ìmọ̀lá lélẹ̀ wọ́n ti kojú problem tí ìrí ẹ̀ẹ́dẹ̀kan ti ń ṣẹlẹ̀ sí láyé ti ṣẹlẹ̀ lọ déédéé mo ti rí more than 500 cases ẹ̀ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkan láyé kì í ṣẹlẹ̀ mọ́ lọ déédéé mọ́ iṣẹ́ yẹn ó dàrú ni ọ̀nà ìjẹ́ mo dì ní ilá yàtọ̀ àlà gbogbo tí mo ti rí rí ọ̀nà ó dì pa ni iṣẹ́ òní lọ déédéé mọ́ gbogbo nǹkan ó dojú rú ni òwú ayé tọ́lọ́ ń yọ̀ǹda fún eléyìí lórí rẹ o eléyìí sálàǹtakùn àwọn náà bálàǹtakùn gbélé àwọn tí wọ́n bá bí sóko rí amọ̀ntínjálà àtakùn yọ ta gan ni tẹ́ mọ̀ rí inú yàrá tẹ́ forí kọ́ báyìí sì wọ́n kú mbẹ́ a sì mú gíga àtòrí a sì fi wọ́n lulẹ̀ kò yí sẹ́ni kankan ní kankan ìtọ́jú òrí òwú èṣù lélẹ́yìí yìí sòwú gidi gbogbo tí ń jẹ́ àṣàṣì gbogbo tí ń jẹ́ àṣàṣì léyìí kéjì ọ̀nà tó bá rí ọgbà wá àwọn tí wọ́n fẹ́ sọ ọ́ wọnú ara wọn ṣùgbọ́n kọ̀ọ̀kan rẹ̀ ní ẹ̀ apply
bí ìgbà téèyàn fẹ́ lo oògùn ni orí ń fọ́ọ̀yàn ó lo paracetamol fọjọ́ mẹ́ta tí ó bá ti lọ go and see your doctor. Paracetamol ṣe kọjá ọjọ́ mẹ́ta tẹ́ ẹ bá fi lo ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún drug abuse ni àìsàn tí ó darí sáré yẹn ó kọjá ní tẹ́ ẹ fẹ́ fi tọ́jú. bẹ́ẹ̀ làwọn tí mo fẹ́ sọ yìí ẹ má ṣe méjì mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan náà ẹ kọ́kọ́ apply kan sí kéèsì tiẹ̀ tọ́ ọ bá ti ṣe fọjọ́ díẹ̀ tọ́lọ́mbá ní kí n ṣe ó kù mẹ́ẹ̀ dá dúró mọ́ ṣe míì ò nídìí míì torí tí paracetamol bá ti lè ṣiṣẹ́ ẹ̀ ní lọ́rọ̀ oògùn míì nígbà tí ọba ṣe tó di pa lọ di doctor yóò ti recommend oògùn míì so stage àkọ́kọ́ rẹ̀ stage kejì rẹ̀ stage kẹta rẹ̀ tí stage àkọ́kọ́ bá ti mú un tó ṣe ọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ló kù dúnni mọ́ bó ṣe súnmọ́ Ọlọ́run tí nǹkan mi ò fi ní padà ṣe ọmọ ò nídìí kó lu stage kejì ò nídìí kẹta ò nídìí kẹrin àmọ́ ó ti lu àkọ́kọ́ fún iye ọjọ́ kan kò ṣiṣẹ́ lọ́ra tiẹ̀ ṣe kejì àìṣiṣẹ́ ọ̀nà méjì ni máa ń gbà wá dọ́ọ̀fù àrọ́ọ̀kì gangan fún rẹ̀ dọ́ọ̀fù ìmọ̀ni rọ́ọ̀kì tẹ́ni tó ké nǹkan sínú omi fún wa àbí fún wa gangan directly tó bá lè nígbàgbọ́ ìgbàgbọ́ tí ẹ̀tọ́ lórí jẹ́ ẹni tó ké ó tètè ṣiṣẹ́. ẹlẹ́ẹ̀kejì ni lílẹ̀ ìgbàgbọ́ tẹni tí wọ́n tó ké nǹkan fún gangan tó fẹ́ lò òun gẹ́gẹ́ ṣe méjì sí pé sáyà Kùránì tí wọ́n á ké nu omi nìkan lọ́wọ́ máa mu tí nǹkan tí ń ṣe wọ́n wà á lọ kò gbà pé Kùránì lè mú kó mẹ́ àìsàn tí Kùránì ọ̀bá wò jáde náà ni ó wò ọwọ́ pé mánì tí ọ̀gá ò ti gbà kó lè ṣiṣẹ́ òun kò ní ṣiṣẹ́ mo fẹ́ má pèjúwe ẹnìkan wá nílùú Èkó yìí kò gbélé kó súnmọ́ ọmọ Èkó ni Amẹ́ríkà ní ń gbé ọmọ rẹ̀ di ọmọ ọdún 9 ni ò lè sọ̀rọ̀ mọ́ ní US gbogbo test ayé ni wọ́n ṣe ohun ọmọ yẹn ọ̀la padà gbogbo treatment yẹn lè ṣe l'Amẹ́ríkà ni wọ́n ṣe ohun rẹ̀ ọ̀la àbúrò rẹ̀ wá sọ fún mi àwọn ọmọ Èkó yìí gangan ní Island àbúrò rẹ̀ wá sọ fún mi pé sísá ọmọ wọn ní problem ní US máa sọ fún àbúrò rẹ̀ pé kọ́ wá sọ́dọ̀ mi bá dẹ̀ máa sọ nǹkan tí wọ́n lè ṣe fún un tí ń bẹnu tíra lágbára ọ̀tún bá ṣe ọmọ yẹn ọ̀la wọn máa kọ́ fún àbúrò rẹ̀ ọ wá tẹ̀sẹ̀ sí àǹtí ẹ̀ ṣe wọ́n ní òṣìṣẹ́ wọn làwọn sáwà ní kò nídìí wọn wà ìgbàgbọ́ wọn ni ò tí ì rọ̀ mọ́ yóò ṣiṣẹ́ wọn sáwà àlùmọ̀hìm wọn sáwà nígbà wọn dọ́dọ̀ mi mo kéru kí àfọmọ yẹn kò sáré ìjànú lára ẹ̀ máa kọ àwọn àyàtọ̀ mọ́ kọ́njọ́sí máa kọ́ fún wa mo ní ẹ lọ ra oyin ẹ ra kistol indi ẹ ra habatu sauda ti Saudi tàbí ti Sudan ẹ mix ẹ pọ̀ ẹ káwọn àyà ẹ̀ sí kọ́ mi mu sí méjì láàárọ̀ sí méjì lọ́sàn sí méjì lálẹ́ tó bá lò fún ọjọ́ méje mo lóhùn rẹ̀ ọ̀la inshallah mo ní mo ti ṣerú ẹ̀ kan rí fẹ́nìkan ọjọ́ kẹta lóhùn ẹ̀ lápadà yọ ọ̀la wọ́n pò lọ́dọ̀ mi kátó dé títí láti lọ́dọ̀ mi àǹtí ń bèrè àbúrò ẹ̀ padà pé ṣé kò sáà fáàmì Ìbàdàn tó gbóná táwọn lè lọ ọ̀dọ̀ ẹ̀ ó ní aláàjì máa ń sòdodo fún yàn ẹ jáwọ́ ṣe tálàjì wì ó ní wọn gba tẹ́lẹ̀ yan jàre oyin abẹ́tọ̀ ọ̀dà àfààyàn wa kọ́ọ̀lù brọ́dà kan Ìbàdàn brọ́dà yẹn ni àkọ́yà wọn lọ́dọ̀ àfà báyìí wọn á lọ́dọ̀ àfààyàn gba 350,000 naira 350,000 wọn sọ 260,000 dọ́nà wọn sọ 90,000 padà níjọ́ kẹta ó wá ṣe àwọn àṣejẹ wọn kankan tí wọn ṣe fún wa kò túnú kankan lẹ́yìn ọ̀sẹ̀ méjì àfààyàn tó pè mí padà látẹ̀kọ̀ pé kí n dákun yàn kí n àsísítà wọn pé kí n bá wọn ṣe kí ni yẹn gangan dípò kóun lọ ṣe fáǹtì òun fáǹtì ò bìlífù kò lè ṣiṣẹ́ tó ń bá ṣe kò sọ mi pé àǹtí ò bìlífù kò lè ṣiṣẹ́ ó ní tó ń bá ṣe ó ní ó fẹ́ kọ́ pé mi mo ṣe ó tún parọ́ fẹ́ mi náà dìde ẹgbẹ́ kan mo ní ó ṣe àdè tó lè tó àkùrán tí ń ké náà ó tún mọ àkùrán ké gan jù mí lọ ọmọ tẹ̀júdì jù mí lọ ó sànìyàrá kí n sábà wọn ṣe ni fine mo ní ìbá yẹn ṣe bá di lọ́la ẹ̀ padà wá sí Ìbàdàn ẹ̀ wá gbà bàbá àwọn kẹ́hìn bá ṣe nígbà tá à ń ti yẹn dé ó wá sọ fún mi pé aláàjì ẹ ní nǹkan mi tẹ̀lé báwọn ṣe mo ní sẹ́ ẹ̀gbẹ́ ilé ìgbọ́ máa gbé tí a jáde mo ní tí mo fẹ́ ṣe fún èmi ọ̀dà mà gbogbo ohun tẹ̀mí máa ń ṣe láyé inú tí a mọ̀ tí ì kà tí n bá sì rí pé ntọ́ mẹ́ńbí ò ní mú mi lọ sínú oko ṣíríkà tó kó fún mi ò ní gbà ní ní ṣe mo nínú tí a ní kíní ìwà mo á gbé tí a yẹn jáde àbá ìgbà ẹ̀ka tíra yìí tíra yẹn jẹ́ Marja'u Mu'allijin Saudi Arabia ni mo ti rà ẹ́ Madinatu Munawwara Marja'u Mu'allijin ẹ̀ ń bá lọ Saudi ọ̀rà tabari mo nínú tíra tó wà nù ẹ̀rẹ̀ mo ní mo sì fẹ́ nìkan rí ó ní torí oṣù kan péré ló ń gbà ń bí iṣẹ́ kí lọ́kàn yín pẹ̀lú oṣù kan ebi káwọn ọmọ yìí kó ohun tó sísì kó là padà ni ẹ lọ ṣe ń ta ni ẹ ṣe ó lè lò ní mo rà gbogbo tí mo fi ra nǹkan jọ́nà 3,600 naira ni mo ní gbowó
torí tí mọ́ni èèyàn bá lọ bẹ̀ yóò rí alájí gba 3,000 sọ̀rọ̀ ẹ̀rọ àwọn ọmọ ìwílẹ̀ kọ mo ní ìgbowó mo ní mo ti fowó mi ra mo bọ̀ yín ẹ lọ lò nígbà òdìjọ́ kẹlẹ́ akọ́mi láti kó pé ọmọ yín ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àwọn kò tí clear dáadáa mo ní yóò clear dáadáa ẹ máa lò ń so ṣé ẹsùn àwọn ṣe kàmí mi bá ń ṣe kàmí kí ni ẹ̀ náà ni ẹ máa lò nígbà òdìjọ́ karùn-ún olóhùn ẹ̀ ti clear mo ní alhamdulillah wọ́n ní àwọn wà sí Ìbàdàn lọ́wọ́ mi ò sí Ìbàdàn lọ́wọ́ mi ń lọ sí Ìlọrin lọ́la mo ní program kan lọ́rin ṣùgbọ́n ọ̀tún làmà wà ń Ìbàdàn wọn wá mo rántí dáadáa $1,500 ọkà fún mi báyìí $1,500 mo ní mi ọ̀fẹ́ mo ní mi olówó lọ́wọ́ tálákà ni mi o ṣùgbọ́n mo láníyàn pé ìwọ̀nba tọ́lọ́ fi mọ̀ mo fẹ́ ṣàǹfààní fún mùsùlùmí kì í ṣe torí owó mi ò nídìí owó yẹn 3,600 mo ra kéré tí mo rà fún ìjọ ní ẹ dá 3,600 padà ń gbọ́ lóhun tí ní kò ṣiṣẹ́ ọ̀rẹ́ ara oníkèébó mo ní ìfẹ́ àfa ẹ bẹ̀ mí títí àbúrò ẹ mo ní mi ọ̀fẹ́ ẹ̀yìn ìgbà tí wọ́n á takú jìnnì gbowó là ń tí sẹ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ pé àwọn bọ́wọ́ ń jẹta ọ̀hún 350,000 ẹnìkan gbà lọ́wọ́ bá dàn òun tún fẹ́ nìkan ní 160,000 lẹ́kọ̀ọ́ mo ní ẹni tí ọba ti gba nǹkan tí ń bẹnu tí a gbọ́ yóò sì dààmú tọkọ tí n bá ní ẹ̀san 1 million owó ọmọ yẹn ọ̀la ẹ̀san 1 million ṣùgbọ́n tí ò lè ṣiṣẹ́ àfitọ́ lọ́n bá fẹ́ ìṣe ni ẹ̀ máa sanwó bọ́lá wọn fẹ́ ni ìṣe ìlú kìkì àdájì ọkẹ́ ìpadàjì gbó lọ wà túnú èmi ìfẹ́ wàhálà mo bu yín torí tọ́lọ́run ọlọ́run ní jẹ́ kó tún ní wàhálà mà ẹ máa lọ mo ń sọ ilé nítorí pé nǹkan kéékèèké kì í jọ wá lójú ẹni tí ó já jàǹká wojú àrò tí ó bu eru tí ó mí sẹ̀pọ̀ mọ́sẹ̀ tí ó gbé fún ani máa ń jọ wá lójú kájẹ́ kúkúrà ní òkun alójú kájádùn òkun alójú á ní ìlàkóònú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tọ́ bisimilayi rahman rahim ẹni tí jàǹká rọ̀ bá ń kọ́ lára àbí ń bẹ́ náà payà àwọn èèyàn burúkú tá a jọ ń gbáyé àwọn olójúbú tá a ń pè lájẹ kó dún ní mọ́ súrà mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ lẹ́ẹ̀kan súrà mẹ́ta àyà kan súratul fatiha ayatul kursi súratul falak súratul nas bẹ́ẹ̀ bá ṣe dún ní mọ́ tó bẹ́ẹ̀ lọ́lọ́run sì máa dábùrú padà sọ́dọ̀ àwọn aláburú tó ení ẹ̀dìmú sọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹ́ àwọn àyà yẹn náà mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ yìí ẹ̀kẹ́ sínú omi lẹ́ẹ̀mẹ́ta abẹ́ méje tí wọ́n bá ṣàṣìyàn para níyàn ìyẹn jẹ́ nǹkan lójú àbújọ ayé ara níyàn ẹ̀kẹ́ sínú omi lẹ́ẹ̀mẹ́ta abẹ́ méje ó depend lórí ìmánì ẹni tó ké àti ìmánì ẹni tó ń lò tẹ́kọ̀ọ́ náà lọ́ba ké nǹkan rẹ̀ fúnra rẹ̀ ṣé ìmánì ẹ̀ gbà kọ́rọ̀ ọlọ́run tó fẹ́ ké yóò ṣe ìlàjù àìsàn tó ní tí ìmánì ẹ̀ bá gbà fún ìrọ̀rùn yóò bọ̀ mẹ́la ìpẹ́ yìí kì í ṣe tí ó pẹ́ rárá tí ó fi ìtí ń dààmú yóò fà ní yóò parẹ́ tí ò ní gbúrú ẹ̀ mọ́ kì í ṣe ń tọ́pẹ́ ìmánì ni ẹ ké sínú omi ẹgbẹ́nu sí tòsí omi o tẹ́pátẹ́kù tí ń jáde lẹ́mẹ̀ ṣé ń ké nǹkan ní omi yẹn ní jáde sí directly ó dájú ká gbé omi sọ̀rọ̀ kan lọ ká máa ké nǹkan ká ṣe àké nǹkan kátẹ́kùn ó jáde ní omi gangan ló dájú lọ omi yẹn ká mu díẹ̀ ká fi díẹ̀ sanra síbi tó bá máa ń kọ́ gbọ́dọ̀ jẹ nínú ilé ẹ̀gbẹ́ èkó àní problem àwa nílẹ̀ ẹ̀kọ́ ń bá náà lómi tó di alọ́wọ́ bí ẹ fẹ́ wẹ̀ ní odi plot mẹ́fà sílé rẹ̀ yọ̀ọ́ra yé wẹ̀ níbi tí problem wà tó yẹ pé kò síbi tọ́ mọ́ tá a lè wẹ̀ sí a dùn sínú báàfù kan a fomi yẹn sanra tó ká yà Kùránì ti wà lára ẹ̀ a lè dà sínú ilé ẹ̀gbìn sínú ilé tọ́ lé yàgbẹ́ a fi sanra a wà domi yẹn síbi tọ́ bá mọ́ ẹ lè dànù sójú títì tí yóò fi parẹ́ sójú títì torí pé kì í somi tọ́pọ̀ mi àgé kan ti tó ẹ máa ṣe bẹ́ẹ̀ nígbà tẹ́ bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ méje ènìyàn ó ti lọ àkọ́kọ́ nu inshallah ẹlẹ́ẹ̀kejì stage ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ gbéra sí stage ẹlẹ́ẹ̀kejì pé kí ni ẹ ó wà chronic èyí tí ń ṣe wá lágbára gan èyàn ti jẹ nǹkan ara ti ń ní ó ti lálàá ìnira ti dé ó ti ń dé point of death pé ẹ má jẹ́ ń kú fáti rí báwọn àwọn àyà ìtọ́lì sẹ́rì ń bẹ àwọn àyà tí wọ́n ń pè ní ìtọ́lì sẹ́rì ọ̀nbẹ́nu Kùránì àfà ẹ kí àwọn àyà yẹn ń sọ àwọn tí ò ní di wọn ókè tí gbogbo àmà ntí gbogbo ọmọ wọn ókè fún wa ní ìsìn tí bá ti débẹ̀ àáké Suratul Fatiha ẹ máa gbọ́n tí mo fẹ́ wí o ẹ lọ jẹ ewé sídìrú gbọ́dọ̀ àká ti gbìn lẹ́kọ̀ọ́ ọ wà ní Ṣìbìrí náà wọ́n ti gbìn Ṣìbìrí ó ti wù Ṣìbìrí nítòsí mọ́sáàsì kan bẹ́ẹ̀ ní Ṣìbìrí náà pé ní mọ́sáàsì Alhaji Abdul Gafar so wọ́n ti gbìn bẹ́ẹ̀ ní Ṣìbìrí so ẹ lọ ewé sídìrú méje tútù méje
yóò domi ẹ wàá dà sínú omi tẹ́ fẹ́ kí àwọn àyà tí mo fẹ́ sọ yìí sí ẹ lò sídù méje tí ó domi ẹ wàá mix ẹ mọ omi tẹ́ fẹ́ kí nǹkan sí lẹ́yìn tẹ́ ti mix ẹ sí tán ẹ wàá gbẹnu sí tòsí omi o ẹ wàá kí suratul Fatiha prestige suratul Araf ẹ kele yẹn Quran chapter 7 verses 117 to 122 Quran chapter 7 verses 117 to 122 وأوحينا إلى موسى أن ألقي عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كان